bó tẹ́lẹ̀ yìí jẹ́ tí mo fẹ́ sọ fún àyè jẹ́ àrékọ́gbọ́n dáadáa tá a gbọ́dọ̀ fi bínú nígbà yẹn a fẹ́ ya fíìmù kan níjọba mi ni a máa ń pè ní ẹbọ ìhòhò tó nígbà ìjọba mi láya fíìmù ẹbọ ìhòhò ọ̀sán rárùn àwọn tí mo lè rántí nìyẹn a pé ọ̀gá wa ọ̀gá ògògò Táíwò Azam Mọ̀kúlódà pé wọ́n máa bá àti a pé Dìgbòlùjà Àbẹ̀ní Agbọ́n àwọn stars àpọ̀ ń bẹ̀ náà fún iṣẹ́ yẹn nínú iṣẹ́ yẹn ọ̀gá wà nílé wọ́n wá lé ọ̀gá láti inú ilé ọ̀gá máa fò láti ojú wíńdò nínú ilé síta nígbà tí ó kan sí yẹn ọ̀gá ṣe gẹ́gẹ́ bí wọ́n ti tún kàn ṣe wọ́n bẹ́ láti ojú wíńdò wọ́n wá fọwọ́ gún bóyá ṣe ni bóyá ìgbóná fọwọ́ gún ó ṣàjẹ́ minor injury. ó ṣàjẹ́ minor injury kékeré bí wọ́n ṣe kọ́ọ̀tì náà bá ní ọ̀gá òṣìṣẹ́ mọ́ wọ́n bá ní kí wọ́n pe chairman wá kí ló dé. ọkọ ìṣe mọ́kẹ́. bá débi bá sáré chairman wọ́n bá pè mí chairman mọ́ ní sáà that's ọ̀gá wa director Abisogun wọ́n bá pè mí wọ́n ṣe pè mí nìyẹn kí ló dé kí ló ń bá ní wọ́n bá ní nǹkan gún ọ̀gá ní ọwọ́ ìṣó ni wọ́n sì máa lọ gba abẹ́rẹ́ tátánọ́ọ̀sì sọ́wọ́ wọ́n bá ní pé ká lọ wá owó wá èyí ló wọ́n ní bí wá fi ká wá fún 5,000 wá pé PM ara àwọn ẹgbẹ́ nìkan wà náà wọ́n náà èmi ló lórí èmi ni kí n gbogbo tó ń ṣe yìí fún àǹfààní tèmi ní orí èyàn fún àǹfààní mi pé mi ni kí n wọ́wọ́ yẹn wá bí má sì ti wọ́wọ́ yẹn wọ́n ní ṣiṣẹ́ o ìmílẹ̀lẹ̀ mo fi oko yẹn sílẹ̀ mo wá sí gbòòrò níbi business mo wá mú owó 5,000 naira wá fún wọn yìí fọ́gà wọ́n bá gbọ́ wọn náà lọ parí iṣẹ́. wọn ò lọ gba abẹ́rẹ́ mọ́ ni. wọ́n tí wọ́n bá dẹ́kù wọ́n á máa gba abẹ́rẹ́ yẹn wọ́n sá bẹ̀rẹ̀ iṣẹ́ padà wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ padà a bẹ̀rẹ̀ sí ya iṣẹ́ yẹn lọ. ara ẹ̀ náà nìyẹn ara àwọn challenges nìyẹn tí mo rí.